olórí orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe ìjọba ní àárín oṣù kẹfà ọdún 1998 sí oṣù karùn-ún ọdún 1999 ìyún ajagunfẹ̀yìntì Abubakar Abdulsalam ó máa ti tú àṣírí. Ó ti sọ ẹni tí ò bá yí orílẹ̀-èdè Nàìjíríà padà sí dáadáa ìyún olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ tí àsìkò ẹ̀ tí ò bá dára fún Nàìjíríà tó jẹ́ pé Nàìjíríà ò bá ti di orílẹ̀-èdè tí ó ń gbádùn báyìí tó sì jẹ́ kó di mọ̀ pé bí wọ́n ṣe lé ẹni náà kúrò lórí àlééfà ẹni ó jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó sì wà bó ṣe wà di àsìkò tí a wà nínú ẹ̀ yìí. Ǹjẹ́ ta wá ní ajagunfẹ̀yìntì Abubakar Abdulsalam ta ló ń sọ wípé onítọ̀hún pẹ̀lú bó ṣe ń bá ìjọba lọ òun gan ni ò bá yí orílẹ̀-èdè Nàìjíríà padà? Òun náà máa ní olóògbé Muhammadu Buhari àti igbákejì ẹ̀ ọ̀gágun Túndé Ìdí-Àgbọn tóun náà tó ti di olóògbé báyìí. Fún àwọn ọmọ àsìkò yìí kì í ṣe ọdún 2015 sọdún 2023 òun nìkan ni olóògbé Muhammadu Buhari ló fi darí orílẹ̀-èdè Nàìjíríà o. Fún àwọn tó bá ti dàgbà ní ọjọ́ tó gbẹ̀yìn ọdún 1983 ìyún the 31st of December 1983 ó ní ọ̀gágun Muhammadu Buhari ló di olórí orílẹ̀-èdè yìí nígbà tí àwọn sójà tí wọ́n fi ipá gba ìjọba lọ́wọ́ ààrẹ alágbádá àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ìyún ààrẹ Shehu Shagari. Ṣùgbọ́n nígbà tí yóò fi di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1985 ìyún the 27th of August 1985 ìní àwọn ọmọ ogun náà tó fi ipá gbàjọba lọ́wọ́ ọ̀gágun Muhammadu Buhari àti igbákejì ẹ̀ tí òun jẹ́ ọmọ ìpínlẹ̀ Kwara ìyún ọ̀gágun Túndé Ìdí-Àgbọn tó sì jẹ́ pé ọ̀gágun Ibrahim Babangida òun ló di olórí orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1985. Ṣáò nínú ìtàn ìgbésí ayé Abubakar Abdulsalam tó ṣẹ̀ṣẹ̀ kọ ìwé ẹ̀ tó pè ní Call on Duty tí ó ṣe ìfilọ́lẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá nínú gbọ̀ngàn banquet hall tó wà ní ilé ìjọba Nàìjíríà tó ń pè l'Aso Villa ní ìlú Àbújá. Ìní Abubakar Abdulsalam ló máa ti kọ ọ̀rọ̀ sínú ẹ̀ wípé ẹni tí òun lérò pé kò bá yí orílẹ̀-èdè Nàìjíríà padà ká ní bó ṣe ń bá ìjọba lọ náà wọn gbà kúrò lọ́wọ́ ẹ̀. Olóòrùn náà ni Muhammadu Buhari àti igbákejì ẹ̀ ọ̀gágun Túndé Ìdí-Àgbọn. Abubakar Abdulsalam ọmọ bíbí ìpínlẹ̀ Niger ní ìṣọwọ́ tí Buhari tó fi ń ṣe ìjọba nígbà náà tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá àti àjẹbánu àti àwọn ìwà tí ò bójúmu. Ó ní níṣe ni gbogbo ẹ̀ ló ti ń yí orílẹ̀-èdè Nàìjíríà padà tó sì ní ká ní bí orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń bá a lọ ni. Ó ní ìyàtọ̀ bá ti wà gidigidi ní àsìkò yìí kódà tí orílẹ̀-èdè Nàìjíríà tí ò ti dára ṣùgbọ́n tó ní bí wọ́n ṣe ba ìjọba náà tí kò lójú ọdún kan àti oṣù mẹ́jọ lọ tó fi gbà lọ́wọ́ ẹ̀. Ó ní eléyìí ló ṣe àkóbá tó sì lóun ò mọ nǹkan kan pa bí Babangida bó ṣe gba ìjọba lọ́wọ́ Buhari lọ́dún náà lọ́hùn nítorí pé ọ̀pọ̀ èèyàn ló rò pé òun mọ̀ nípa ẹ̀ pẹ̀lú bóun ṣe jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú Babangida ṣùgbọ́n tó ní òun ò mọ̀ nípa ẹ̀ rárá àti rárá.